Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa fíìmù SIMI. Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù SIMI? Ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, àti wípé ẹ má gbàgbé láti tẹ subscribe button tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí. Ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù SIMI? Ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Mo lérò pé gbogbo yín ti wo fíìmù SIMI. Fún àwọn tí ò bá tí wò, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà. Yoruba Premium Plus ló ń ṣò rẹ̀ lórí YouTube. Fún ẹ̀yin tẹ́ ti wò, ẹ ṣá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú fíìmù náà. Ta ni òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí jù, àti wípé kí ni ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà? Ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmàrè. Ire o, ó dìgbà.